A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe àpèjúwe n15.6 trillion owó tí wọ́n ná lórí iṣẹ́ àkànṣe ojúnà Èkó sí Calabar Lagos-Calabar Coastal Highway Project gẹ́gẹ́ bí ànádànù owó àjẹbánu. Bákan náà ni ó bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe ná n21 billion lórí ilé-ìgbé tuntun fún igbákejì ààrẹ Kashim Shettima bí ó ti pè é ní àṣìná owó misplaced priority tí wọ́n ṣe àgbékalẹ̀ láti fi kówó jẹ. Ààrẹ ìjẹta ṣe àfihàn yìí nínú orí kẹfà ìwé rẹ̀ tuntun tí ó pe àkọlé rẹ̀ ní Nigeria Past and Future, níbi tí ó ti ṣe àfiwé àwòrán ìwà àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpele ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀. Ìwé yìí wà lára ìwé méjì tuntun tí wọ́n fi sààmì ayẹyẹ ọdún méjìdínlọ́ọ̀ọ́dúnrún ọjọ́ ìbí Ọbásanjọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Mínísítà fún Iṣẹ́ Dave Umahi ni ó ṣe àfihàn wípé 700 km Lagos-Calabar Coastal Highway yóò ná wọn tó n4.93 billion kìlómítà kan, bíi n1.06 trillion ni wọ́n ti yọ̀ǹda fún ìpele àkọ́kọ́ tàbí ìdá mẹ́fà nínú ọgọ́rùn-ún iṣẹ́ 6% tí ó bẹ̀rẹ̀ ní Èkó Atlantic tí wọ́n sì ní ìrètí láti parí sí Lekki Deep Sea Port. Ọ̀pọ̀ àwọn tó lààmìlaka lórílẹ̀-èdè, lára wọn ni igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, ni wọ́n ti ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ ìdí tí wọ́n ṣe gbé iṣẹ́ yìí fún iléeṣẹ́ agbaṣẹ́ṣe Gilbert Chagoury High-Tech láì gbé e yẹ̀wò pẹ̀lú iléeṣẹ́ mìíràn. Chagoury ni wọ́n ní ìgbàgbọ́ wípé ó jẹ́ ọ̀rẹ́ tipẹ́tipẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ Tinubu. Nígbà tí ó ń ṣe àgbéyẹ̀wò ìṣèjọba ọdún méjì Tinubu lọ́fíìsì ni Ọbásanjọ́ ní ó jọ bí ẹni wípé ọgbọ́n bí wọ́n ṣe máa lu 230 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní jìbìtì ni wọ́n ń bá kiri pẹ̀lú ìlú "èmi náà gbọ́dọ̀ jẹ níbẹ̀" tí wọ́n ń lù "it is my turn to chop". Agbẹnusọ Tinubu Báyọ̀ Ọ̀nànúgà kọ̀ láti fèsì sí ọ̀rọ̀ Ọbásanjọ́ nígbà tí wọ́n kàn sí i lálẹ́ àná. Ààrẹ ìjẹta ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yàn sí ipò adarí lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí gómìnà, ààrẹ, mínísítà, kọmíṣánná títí kan alága ìjọba ìbílẹ̀ ni wọ́n ti ní lọ́kàn àti kó owó ìlú sápò tí ìṣẹ́ sì ń bá orílẹ̀-èdè fínra láìsí ìdàgbàsókè. Ó ní ọ̀pọ̀lọpọ̀ tí ó fẹ́ di gómìnà ni wọ́n ní lọ́kàn láti wá jẹ owó ìlú kí wọ́n sì fi orílẹ̀-èdè sílẹ̀ burú ju ti àtẹ̀yìnwá lọ. Ọ̀pọ̀ wọn ni wọ́n ń yá ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà pẹ̀lú ìrètí àti fi owó ìlú san padà bí wọ́n bá dórí oyè. Àbí báwo ni a ṣe fẹ́ ṣàlàyé odidi ọ̀gá iléeṣẹ́ tí ó jẹ́ gómìnà tí iléeṣẹ́ rẹ̀ jẹ ilé-ìfowópamọ́ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù dọ́là kí ó tó di gómìnà, tí ó sì san gbogbo owó yìí láàrin ọdún méjì? Kí á fúnra wa dáhùn ibi tí owó yìí ti wá. Lẹ́yìn tí ó jẹ lọ fún sáà àkọ́kọ́, ó tún gbé ìgbésẹ̀ yìí nínú sáà ẹlẹ́ẹ̀kejì bí ó ti darí ìdajì owó ìlú sí àpò rẹ̀. Àwọn mìíràn á tún fi owó dí àwọn tó ń bá wọn ṣiṣẹ́ lẹ́nu, pàápàá jùlọ àwọn tí wọ́n mọ̀ wípé wọ́n lè tètè pariwo wọn síta. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yanjú rògbòdìyàn lórí ipò adarí ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó bí ó ti ṣe àtìlẹ́yìn fún Mudashiru Ọbásà gẹ́gẹ́ bí agbẹnusọ pẹ̀lú gbogbo ìgbìyànjú àti yọ ọ́ nípò. Ìpinnu yìí wáyé lẹ́yìn ìpàdé tí ààrẹ ní pẹ̀lú 40 aṣòfin lánàá ní ilé agbára ìlú Àbújá. Ìpinnu ààrẹ ṣe lòdì sí ti àwọn ìgbìmọ̀ tí ó gbé kalẹ̀ láti dá sí fàákájà ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó, ìgbìmọ̀ tí gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀ṣun Olóyè Bísí Àkàndé àti gómìnà àná fún ìpínlẹ̀ Ògùn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà darí, pẹ̀lú àwọn adarí Governance Advisory Council ni wọ́n gba Ọbásà ní ìmọ̀ràn kí ó jọ̀wọ́ ipò lẹ́yìn tí wọ́n dá a padà. Ìròyìn jábọ̀ wípé èròǹgbà ìgbìmọ̀ yìí ni kí Mojísọ́lá Mẹ́ràndá kọ̀wé fi ipò sílẹ̀ fún Ọbásà láàyè àti padà
pẹ̀lú èròǹgbà wípé Ọbaṣá náà á kọ̀wé fi ipò sílẹ̀ ní kété tí ó bá padà láti fi ààyè gba ẹlòmíràn láti Lagos West kí wọ́n lè pín ire láre gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òṣèlú ìpínlẹ̀. Ọjọ́ 3 oṣù kẹta ọdún 2025 lẹ́yìn ọjọ́ 49 tí wọ́n yọ Ọbaṣá nípò ni Meranda kọ ìwé fi ipò sílẹ̀ kí wọ́n tó dá a padà sí ipò igbákejì agbẹnusọ. Lẹ́yìn èyí ni wọ́n dá Ọbaṣá padà sí ipò agbẹnusọ pẹ̀lú àdéhùn, ṣùgbọ́n Ọbaṣá kọ̀ láti kọ̀wé fi ipò sílẹ̀ bí ó ti sún ìpàdé sí ọjọ́ mìíràn tí kò fi ọjọ́ sí. Àná Ọjọ́rú ni àwọn aṣòfin yìí dé sí ilé agbára láàrin aago 2 ọ̀sán. Meranda dé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀. Ọbaṣá náà dé láàyè ọ̀tọ̀ láàrin aago 3 ọ̀sán. Lẹ́yìn èyí ni wọ́n ní ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Ààrẹ Tinubu behind closed doors. Òṣìṣẹ́ ìjọba kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní àwọn aṣòfin wọ̀nyí sọ̀rọ̀ lórí ohun tó ń bí wọn nínú, Tinubu sì ti bá wọn yanjú rẹ̀. Pẹ̀lú ìgbésẹ̀ yìí, Ọbaṣá yóò tẹ̀síwájú gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀. Ẹlòmíràn tí ó súnmọ́ Ọbaṣá ní Tinubu ti darí Ọbaṣá kí ó jọ̀wọ́ ẹ̀sùn tí ó pè sí ilé-ẹjọ́ tako bí wọ́n ṣe yọ ọ́ nípò. Gbogbo wọn ni wọ́n sì ti pa ohùn pọ̀ lórí àdéhùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Akọ̀wé àgbà fún àjọ arìnrìn-àjò lọ ilẹ̀ mímọ́ fún àwọn Kìrìsìtẹ́nì NCPC Bíṣọ́ọ̀bù Stephen Adégbìtẹ́ ti rọ àwọn tí wọ́n fẹ́ bá wọn kópa nínú ìrìnàjò lọ ilẹ̀ mímọ́ kí wọ́n pawọ́pọ̀ láti mú Nàìjíríà gòkè àgbà, kí wọ́n má sá kúrò ní ibi wọ́n dágbére. Adégbìtẹ́ sọ èyí níbi tí ìpele 12 àwọn tí wọ́n ń gbéra lọ Ísírẹ́lì àti Jọ́dánì lónìí Ọjọ́bọ̀ láti ìlú Àbújá àti Èkó. Adarí ìròyìn fún NCPC Celestine Torica ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní. Àwọn arìnrìn-àjò wọ̀nyí ni wọ́n wá láti ìpínlẹ̀ Ògùn. Adégbìtẹ́ ní ìrìnàjò yìí jẹ́ ìrìnàjò mímọ́, wọ́n sì gbọ́dọ̀ bu ọlá fún un kí wọ́n má bá wọn lọ́wọ́ nínú ohun tí ó lè kó ìtàbùkù bá orílẹ̀-èdè ní ilẹ̀ mímọ́. Bákan náà ni ó rọ̀ wọ́n kí wọ́n gbàdúrà fún ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu kí ó lè ṣe àṣeyọrí nínú èròǹgbà rẹ̀ fún ìrètí ọ̀tun fún orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Aláàfin àṣẹ̀ṣẹ̀yàn Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé ti ní ọ̀kan lára ìgbésẹ̀ rẹ̀ ní láti rí i dájú wípé wọ́n palẹ̀mọ́ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n kàwé gboyè ṣùgbọ́n tí wọn kò ríṣẹ́ kúrò ní òpópónà. Bákan náà ni ó ní òun yóò pèsè ààyè sílẹ̀ fún iṣẹ́ kíkọ́ fún àwọn ọ̀dọ́. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn fún Aláàfin Bọ̀dé Dúrójayé ni ọba yìí ti sọ àsọdájú wípé òun yóò ran àwọn ọ̀dọ́ tí wọ́n ní ìwé-ẹ̀rí BSc àti HND lọ́wọ́ lórí ìmọ̀ ààbò orí ẹ̀rọ ayélujára cyber security knowledge láti lè dènà àti máa fi orílẹ̀-èdè sílẹ̀ lọ ilẹ̀ òkèèrè. Àtẹ̀jáde yìí tẹ̀síwájú wípé Aláàfin Ọ̀wọ́adé yóò tẹ̀síwájú níbi tí aṣíwájú rẹ̀ gbé dúró, Olóògbé Ọba Lámídì Adéyẹmí, lórí ìgbélárugẹ àṣà àti ìdàgbàsókè. Ó fi kún un wípé wọ́n á ṣe ìrónilágbára fún àwọn opó lọ́kùnrin àti lóbìnrin láti mú ìrọ̀rùn bá ìgbé ayé wọn. Wọ́n ní Aláàfin Ọ̀wọ́adé ti ní ìdúnàdúrà pẹ̀lú àjọ ilẹ̀ òkèèrè, wọ́n sì ti gbà láti ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè ìlú Ọ̀yọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Brazil Luiz Inácio Lula da Silva ti fi ìwé ìpè ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu sí ìlú rẹ̀. Ìpè yìí jẹ́ ara ìgbésẹ̀ láti mú ìbáṣepọ̀ tó túbọ̀ gbilẹ̀ sí i láàrin Brazil àti Nàìjíríà. Aṣojú Brazil ní Nàìjíríà Movera ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ láti Nàìjíríà Ambassador Yusuf Tuggar lánàá ní ìlú Àbújá. Vera tí ó darí ikọ̀ láti Latin American nation sí Nàìjíríà ni wọ́n ń retí láti ní ìjíròrò pẹ̀lú àwọn òṣìṣẹ́ Nàìjíríà kí orílẹ̀-èdè méjèèjì sì jọ bu ọwọ́ lu ìwé àdéhùn tí yóò mú àjọṣepọ̀ wọn túbọ̀ gbópọn sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti sọ fún àjọ Inter-Parliamentary Union IPU wípé àwọn dá sẹ̀ríà fún aṣòfin Kogi Natasha Akpoti-Uduaghan nítorí àṣemáṣe
kì í ṣe nítorí ẹ̀sùn ìbálòpọ̀ tí ó fi kan ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio. Èyí ni ẹ̀sùn tí aṣòfin yìí ṣe níbi ìpàdé United Nations Interparliamentary Conference tí ó wáyé ní ìlú New York. Bí a kò bá gbàgbé wípé Natasha gbé ẹjọ́ rẹ̀ lọ ọ̀dọ̀ àjọ àgbáyé láti bá a dá sí ìyà tí wọ́n fi jẹ ẹ́ ní ilé-ìgbìmọ̀. Lẹ́yìn tí wọ́n tẹ́tí sí awuyewuye rẹ̀ ní IPU fi dá a lójú wípé àwọn á gbé ìgbésẹ̀ bí wọ́n bá ti gbọ́ ẹjọ́ tọ̀hún. Èyí ló mú ilé aṣòfin Nàìjíríà fèsì sí ẹ̀sùn tí Natasha ṣe pẹ̀lú lẹ́tà tí adarí ilé Sínátọ̀ Ọpẹ́yẹmí Bámidélé fi ránṣẹ́ alága ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ọ̀rọ̀ obìnrin àti ìdàgbàsókè ìlú Honorable Kafilat Ogbara, tí òun náà kópa nínú ìpàdé UN gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè, ni ó ka lẹ́tà ọ̀hún bóde. Lẹ́tà ọ̀hún ṣàlàyé wípé ilé-ìgbìmọ̀ Nàìjíríà kọ àwáwí tí Natasha wá ṣe fún IPU. Wọ́n ní ó mọ̀ọ́mọ̀ fẹ́ dojú ọ̀rọ̀ bolẹ̀ ni lórí sẹ̀ríà olóṣù 6 tí wọ́n fún un. Wọ́n ní àwọn fẹ́ jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé kì í ṣe nítorí ẹ̀sùn ìbálòpọ̀ ni wọ́n ṣe torí ẹ̀ ní kí ó lọ rọ́kúnlé, ṣùgbọ́n nítorí àwọn àṣemáṣe àti àìbọ̀wọ̀ fún òfin ilé-ìgbìmọ̀. Ogbara wá béèrè fún ìwádìí tó jinlẹ̀ lórí ẹ̀sùn tí Natasha ṣe tako Akpabio. Ó ní gbogbo ìgbésẹ̀ tí ó tọ́ ni wọ́n gbé kí wọ́n tó ní kí Natasha lọ rọ́kúnlé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.